Èmi Abíọ́dún Ọmọláwuyè mo ń fi àkókò yìí mo tún fi ń kí ọkùnrin mo kí obìnrin mo kọ́mọdé mo kẹ́yìn àgbàlagbà mo kóyún inú mo kásẹ̀ ẹ̀dí mo kí gbogbo yín pátápátá wípé ẹ kú kàlẹ̀ ń bẹ̀ ń wo. Ìwé wo là ń kà lọ́wọ́? Ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Jigan bí ẹkùn. Lágbára Ọlọ́run Olódùmarè àníṣú ara wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ ṣe ń gbárùkù tì mí. Adóṣùṣù kì í nìkan sáyé ẹ̀yin náà ò ní nìkan sáyé yín o. Ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Kí n tó máa tẹ̀síwájú lónìí ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi àkókò yìí kí n máa fi kí arábìnrin Oore Ọ̀fẹ́ Alákindé pé wọ́n kú ayẹyẹ orí kádún tí wọ́n ń ṣe lénìí. Àsọdúnmọ́dún làwọ̀ àsọdúnmọ́dún, àsosùmọ́sù làwọ̀ àsosùmọ́sù. Lágbára Ọlọ́run Olódùmarè ẹ ti rọ́dún èyí o, ẹ ó tún rí míì nínú ire gbogbo àtàìkú tí ṣe bálẹ̀ fọ́rọ̀ ẹ ní kánjú kú láṣẹ Olódùmarè. Aya Alákindé mo kí yín dáadáa pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí òní. Àkànnàmọ̀gbókó kì í pọdún jẹ àìmọ̀ wù. Lágbára Ọlọ́run Olódùmarè ẹ̀mí yín ó máa rọ́dún tuntun. Ẹ wá ní mọ sàárè ọmọ ẹ ní fojú sunkún ọmọ láṣẹ Olódùmarè. Mo kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí òní. Ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Ìwé ìtàn tá à ń kà lọ́wọ́ òun ni àkọlé rẹ̀ ń jẹ́ Jigan bí ẹkùn ìbúlabáadé. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí wípé àṣá tó jẹ́ olórí àwọn ọlọ́ṣà ó pe ẹnìkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé ibo ni bàbá náà wà. Bàbá náà ní òun bẹ nílé, ó lóun kàn wọ́n lára tán báyìí. Kí ló fẹ́ bàbá náà sọ? Kí ni nǹkan tó fẹ́ bá bàbá òun wí? Ẹ wò mí, ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà jókòó kájọ gbádùn ètò tòní. Bẹ́yìn ò bá tí wá subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe báyìí kẹ́ ẹ sì bá mi like fídíò yìí báyìí kó tó di pé a ó tẹ̀síwájú. Ṣé ẹ ti like ẹ? Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Kúkú ní sú ara wa láṣẹ Olódùmarè. Ẹ já máa tẹ̀síwájú ṣùgbọ́n bóyá kí n sún sẹ́yìn díẹ̀ kí ọ̀rọ̀ mi kó lè yé yín dáadáa. Àṣá ní òun ti dáràn wàyí. Àṣá ò mọ èyí tí ó yẹ kó ṣe mọ́. Ó jókòó ó sì yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde. Ó pe nọ́mbà kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Ó ní bàbá ibo lẹ wà? Mo kàn yín lára tán, iná ń jó lọ́fun amọ̀kòkò mi. Ó mú ìbọn ìléwọ́ rẹ̀ lórí tábìlì ó sì jáde lọ. Ó dé ibi tó páàkì ọkọ̀ rẹ̀ sí ní ìta kí ó tó mọ̀ wípé ìbọn ni òun mú dípò kọ́kọ́rọ́ ọkọ̀. Ó pòṣé ó sì padà sí inú ilé láti lọ mú kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀. Iná bo ìtàgé. Ìran kejìdínlógójì òun ni mo wà báyìí. Ọkọ̀ àṣá páàkì ní iwájú ilé kan báyìí. Kò tí ì sọ̀kalẹ̀ tó ti ń pariwo ẹni tó wá bá náà. Àṣá ní bàbá. Bàbá náà jáde wá pàdé rẹ̀. Babaláwo náà ní àṣá àgbàlagbà máa sọ̀rọ̀ bí èwe. Kí ló ń jó ọ lọ́wọ́ tó ò rílẹ̀ fi jó? Àṣá ní bàbá ilẹ̀ ń gbóná lala ẹ tún ní kí n fi ọwọ́ tó ń jó mi kí n fi jólẹ̀. Àní iná ń jó lọ́fun amọ̀kòkò mi. Òjò pàápàá ó ti kán sílẹ̀ adìyẹ sàá jẹ. Ọ̀bẹ tí mo pọ́n kalẹ̀ ewúrẹ́ ti gbé e jẹ. Àtọ̀ ti ń gbẹ nídìí ọmọkùnrin báyìí. Kíní ti sá lọ láyà ọmọbìnrin. Ayé ti dolódì kò di bàbá. Bàbá náà ní kò burú máa bọ̀ nínú ilé. Àwọn méjèèjì wọ́n jìjọ wọ inú ilé lọ. Àṣá ní bí gbogbo rẹ̀ ṣe jẹ́ nìyẹn o bàbá. Ó ti fẹ́ sọ mí di alákìísà. Ajínasẹ̀ sóòrùn òun ló kù tó ń jẹun ajígbọ́n ni. Babaláwo náà ní ilẹ̀ yìí náà fọkànbalẹ̀. Ó fẹ́ rí ìjà àwọn bàbá mi ni. Iṣẹ́ ńlá kan ń bẹ tí àwọn bàbá mi tí wọ́n fi lé mi lọ́wọ́. Bí mo bá pèlò iṣẹ́ náà tán má rú lóògùn. Bí sìgìdì bá rú ọ̀run á wọ̀ ọ́. Àṣá ní bàbá ẹ bá mi ṣe ní kánkán tí o lè ń wúre. Iṣẹ́ ńlá kan wà tí mo fẹ́ lọ ṣe ní ọjọ́ 12 oṣù yìí. Iṣẹ́ tó lè la ènìyàn ni. Ẹnikẹ́ni kò tún gbọdọ̀ gba èyí mọ́ mi lọ́wọ́ o. Bàbá náà ní fọkànbalẹ̀. Ètò gbogbo rẹ̀ òun ni wọ́n ó ṣe. Iná bo ìtàgé. Ìran kọkàndínlógójì òun ni mo wà báyìí. Goríọlá àti Gani wọ́n ń sọ̀rọ̀ ní inú ilé Goríọlá. Gani ní gbogbo àwọn aláàbọ̀ ara tí ò ń tọ́jú òun ni wọ́n ti ń ṣiṣẹ́ ọwọ́. Kó wá wọn ló sì tún fún lówó tabua. Ó ti kọ́ ilé fún kó wá wọn. Ká má parọ́ Goríọlá. Irú ènìyàn bíi tiẹ̀ ó ṣọ̀wọ́n. Gbogbo ohun tí òun ṣe òun ló ń jọ mí lójú. Ọlọ́run nìkan òun ló mọ iye ilé ìwòsàn
tí a lọ fún àwọn aláìsàn lówó tabua tó o tún sanwó ìwòsàn wọn. Kò sí ilé ọmọ aláìlóbìí tó ń bẹ nílẹ̀ yìí tí ò ti dé fún wọn lówó. Gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún láwùjọ òun lòún ṣe lóore. Ọjọ́ wo gan òun ló mọ èmi yìí náà tí o ti sọ mí di ènìyàn pàtàkì? Mo kúrò ní ẹni tó ń wa taasí, mo dẹni tó ń fayọ́kẹ́lẹ́ ṣẹ̀ṣẹ̀ rìn kiri. Mo kúrò ní ilé àyágbé, mo donílé ara mi, ṣùgbọ́n mo rọ̀ ọ́ Goríọlá. Ó rẹ ohun rẹ̀ sílẹ̀ pátápátá. Ó ní, mo fẹ́ kó o jáwọ́ nínú iṣẹ́ yìí, torí òní kọ́ o, torí ọ̀la ni, torí àbíni tún bíni, nítorí àbèrè tún béèrè. Goríọlá ní, ó ṣeun Gani, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ. Gbogbo ohun tó sọ òun ni mo gbọ́ tó sì yé mi yékéyéké. Bó bá tó àsìkò àti ṣu fùrọ̀ ó là. Mo fẹ́ kó o múra sílẹ̀. Tó bá di ọjọ́ 12 oṣù yìí, a ó jọ ní ìrìn àjò kan. Gani ní, kò burú, kí lè eégún ṣe lóko tó ní òun lè fàárọ̀ jó. Ẹrù bodò, ẹni tí ó wẹ̀dò, òun nìkan òun lóminú ń kọ. Báyìí òun ni iná tún bo ìtàgé. Ìran ogójì òun ni mo wà báyìí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan páàkì ní iwájú ilé alàgbà Adébáre. Goríọlá sọ̀kalẹ̀ ní inú ọkọ̀ náà, ó sì rìn lọ sí ẹnu ọ̀nà ilé ọ̀hún. Ó dé ẹnu ọ̀nà, ó sì kan ilẹ̀kùn ní ẹ̀ẹ̀mejì kí obìnrin kan tó ṣí ilẹ̀kùn náà fún un. Obìnrin náà ní, ẹ káàsán sà o. Goríọlá ní, ẹ káàsán mà. Obìnrin náà ní, ẹ jọ̀wọ́, ta lẹ béèrè o? Goríọlá ní, àwọn bàbá tó ń gbé ilé yìí òun ni mo béèrè. Obìnrin náà ní, èmi àti ọkọ mi òun ni à ń gbé ilé yìí, wọn ò sì sí nílé ní tiwọn. Goríọlá ní, Adébáre ni ẹni tí mò ń béèrè náà ń jẹ́. Obìnrin ọ̀hún dáhùn ní, bàbá Báyọ̀ nìyẹn. Goríọlá ní, bẹ́ẹ̀ ni mà. Obìnrin ọ̀hún ní, wọ́n ti kúrò ní àdúgbò yìí. Ǹjẹ́ ẹ mọ ibi tí wọ́n kó lọ? Rárá o, n ò mọ ibẹ̀. Kò burú, ẹ ṣé mo dúpẹ́. Goríọlá kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ ni iná bo ìtàgé. Ìran 41 òun ni mo wà báyìí. Ọkọ̀ Goríọlá kọjá ní ẹ̀gbẹ́ ọkùnrin kan tó ń dá ara rẹ̀ mọ́lẹ̀ tó sì ń sọkún. Ó dá ọkọ̀ rẹ̀ padà sẹ́yìn láti tún ọkùnrin náà wò. Goríọlá ní, ǹjẹ́ alàgbà Bámidélé kọ́ rèé? Àwọn náà mà ní. Ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì lọ bá ọkùnrin ọ̀hún níbi tó ti ń dára mọ́lẹ̀. Goríọlá ní, bàbá, ṣé kò sí nǹkan? Bámidélé ní, àwọn olè ló já owó ìfẹ̀yìntì mi gbà. Goríọlá ní, àwọn olè? Bẹ́ẹ̀ ni. Ó ti tó ìgbà wo? Kò tí ì ju 20 ìṣẹ́jú lọ báyìí. Goríọlá gbé bàbá náà dìde, ó sì mú un lọ sí inú ọkọ̀ rẹ̀. Ó bu erùpẹ̀ nílẹ̀, ó ní, ẹ dúró dè mí síbí, mò ń bọ̀ wá. Ó rìn díẹ̀ síwájú, ó ṣí ọwọ́ rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní pe àyájọ́ báyìí wípé, ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tọpọ́n. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò ìwà, mo pè ọ́ jẹ́ mi níhò tèmi. Bólógìnní bá gàjà, ojú àtólé, ojú àtoko. Goríọlá pòórá dé ibi tí àwọn ọkùnrin tí wọ́n já owó gbà lọ́wọ́ bàbá náà dúró sí. Goríọlá ní, ẹ kú àpérò. Olè kínní ní, wá ọ̀gbẹ́ni, ta ló béèrè? Goríọlá ní, ẹ̀yin náà ni. Olè kejì tún ní, kí ni ìpàdé ọlọ́jà àti aṣínwín? Ṣé àwa mọ̀ orí ni? Ó jẹ́ tètè máa lọ, kó o má fi orí ara rẹ̀ jálé agbọ́n. Goríọlá ní, èmi ò mà wá bá yín jà o. Owó tí ẹ gbé yẹn òun ni mo wá gbà padà fẹ́ni tó ní. Ẹ yé ja tálákà lólè. Àwọn olówó gidi òun ni kí ẹ dojú olè jíjà yín kọ. Olè kínní ní, àbí wọ́n ń jó tàlàsó lórí eléyìí ni? Ìgbà tí mo ti rí ọ òun ni mo ti mọ̀ wípé ohun tó bá wá nìyẹn. Ìwọ ni aláàánú Samaria àbí? Bí irú ẹ bá pé igba, ẹ ò lè tú irun kan lára wa. Goríọlá ní, ó káre jàre. Bẹ́ẹ̀ lọmọkùnrin tó bá yẹ akínní láti máa sọ̀rọ̀. Ṣùgbọ́n bí ọkùnrin ò bá sí nílé tí ẹ bá èmi tí mo wà ní iwájú yín yìí nílé, ọkùnrin bíi 1 million òun lè bá. Ẹ gbé owó fún mi, ọjọ́ ń lọ. Wọ́n wò ó ní ìwòkuwò, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín. Olè kan ní, arákùnrin, tètè máa lọ kí o má fi ẹ̀mí ara rẹ ṣòfò. Goríọlá rìn lọ sí ọ̀dọ̀ wọn láti gba báàgì náà. Goríọlá ní, ó dàbí ẹni pé ẹ ò fẹ́ gbà lẹ́rọ̀, wọn ó sì fi ọwọ́ líle wọn ó fi mú yín. Wọ́n mú ìbọn ìléwọ́ wọn jáde, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìn mọ́ Goríọlá. Goríọlá ní, ẹ jẹ́ kó ike ọwọ́ yín sílẹ̀. Ìgbà tí wọ́n rí wípé ìbọn ò rán Goríọlá, wọ́n sún sẹ́yìn díẹ̀. Goríọlá ní, ẹ̀yin kinní wọ̀nyí ò lọ́rọ̀ gbọ́, àfi ìgbà tí ẹ fi orí já ilé agbọ́n.
ẹ̀fún ọmọ alágogo idẹ, èèdì ọmọ alágogo òjé, ẹ̀yin méjèèjì ẹrú olúfẹ̀ nìyín, èmi ọmọ olúfẹ̀ ni mò ń pè yín lónìí. Kí ẹ̀fún fún wọn, kí èèdì ó dì wọ́n, pamí ń pa ọ́ ní pánsá ojú buná, lùmí ń lù ọ́, oníkèrègbè méjì ń lura wọn lọ́nà odò. Ó yá, ẹ máa bá ara yín jà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ara wọn jà lẹ́sẹ̀kẹsẹ̀. Goríọlá gbé owó ní tirẹ̀, ó sì kúrò níbẹ̀. Ìgbà tó dé ibi tí ọkọ rẹ̀ wà, ó gbé owó ọwọ́ rẹ̀ fún bàbá náà. Bàbá náà wò ó pẹ̀lú ìyàlẹ́nu, ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Goríọlá. Goríọlá ní, bàbá, ṣé ẹ ò mọ̀ mí mọ́ ni? Alàgbà Bámidélé tún Goríọlá wò dáadáa. Ó ní, n ò mọ̀ ọ́. Goríọlá ní, èmi Goríọlá, àbígbẹ̀yìn Adébáre. Bámidélé ní, Adébáre èwo ni? Goríọlá ní, bàbá Báyọ̀, ọ̀rẹ́ yín. Bámidélé dì mọ́, ó ní, Goríọlá rèé, èmi náà ni bàbá. Bámidélé ní, Elédùà àdúpẹ́, kò sí ibi tí a ò wá ọ sí. Oríṣiríṣi ìròyìn láti gbọ́. Àwọn kan ní wọ́n ti fi ọ́ ṣoògùn owó, àwọn kan ní mọ́tò ló gbá ọ. Ìròyìn wo la ò gbọ́ tán? Ìgbà tó yá, òun la bá gbà fọ́lọ́run, ṣùgbọ́n kò tètè tán lára ìyá rẹ̀ bọ̀rọ̀. Goríọlá ní, ẹni Ọlọ́run ò pa kì í kú, ó máa lọ́rọ̀ mi. Bámidélé ní, bẹ́ẹ̀ ni. Goríọlá rèé. Goríọlá ní, èmi náà ni bàbá. Àwọn ẹ̀gbọ́n mi àti àwọn òbí mi ń kọ́ sà? Bámidélé ní, wọ́n kúkú wà. Goríọlá ní, ǹjẹ́ ẹ lè mú mi dé ibi tí wọ́n wà sà? Ó ti yá, oore kì í ju oore lọ. Àwọn méjèèjì wọnú ọkọ̀ wọn sì ṣíná. Bẹ́ẹ̀ òní iná bo ìtàgé. Ìran 42 òní mo wà báyìí. Ọkọ̀ tí wọ́n fi ń gbé owó mẹ́ta kan wọ́n ń sáré tẹ̀lé ara wọn ní ojú ọ̀nà márosẹ̀. Ọkọ̀ tó wà ní iwájú àti èyí tó ń bọ̀ lẹ́yìn ó kún fọ́fọ́ fún àwọn agbófinró. Dẹ́rẹ́bà ọkọ̀ tó kẹ́yìn ó pe àkíyèsí ọlọ́pàá tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ sí ọkọ̀ kan tó ń tẹ̀lé wọn. Ọlọ́pàá náà pe dẹ́rẹ́bà ọkọ̀ tó ṣáájú pé kó fi kún aré rẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, wọn ò rí ọkọ̀ tó ń tẹ̀lé wọn mọ́. Ọlọ́pàá náà pàṣẹ pé kí wọ́n yà wọ inú ìlú tí àwọn máa kàn ní iwájú láti farapamọ́ fún ìgbà díẹ̀ láti lè yọ nínú ewu. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọkọ̀ tí wọ́n fura sí náà ó bá aré kọjá láàrin ìlú náà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ọ̀gá ọlọ́pàá pàṣẹ pé kí àwọn máa tẹ̀síwájú nínú ìrìn àjò wọn, pé kì í ṣe àwọn òun ni ọkọ̀ náà ń tẹ̀lé. Wọ́n ṣíná ọkọ̀ wọn, wọ́n sì padà sójú pópó. Ọkọ̀ tí wọ́n fura sí pé ó ń tẹ̀lé àwọn kò ní ju ìrìn ìṣẹ́jú díẹ̀ tó fi páàkì ní ẹ̀gbẹ́ igbó ní tirẹ̀. Àṣà ní kò sí irú aré tí wọ́n lè máa sá, ó yẹ kí a ti bá wọn. Dájúdájú wọ́n yà sí ibì kan ni. Bí ọmọdé bá gbọ́n ọgbọ́n kíkú ní ìgbà ẹ̀rùn, ìyá rẹ̀ náà á sì gbọ́n ọgbọ́n sísin sí ipadò. Wọ́n ti ìdí ọkọ̀ wọn bọ inú igbó díẹ̀. Àṣà jáde nínú ọkọ̀, ó kó ọwọ́ méjèèjì lé orí ọkọ̀. Kò pẹ́ púpọ̀ tí ó fi rí ọkọ̀ àwọn ọlọ́pàá náà tó yọ lókèrè. Ó sọ fún àwọn ikọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọkọ̀ tó ṣáájú ó kọjá lára wọn, èyí tó gbé owó sì tẹ̀lé. Àṣà yìnbọn mọ́ dẹ́rẹ́bà ọkọ̀ tó gbé owó náà. Ọkọ̀ yà bàrà mọ́ dẹ́rẹ́bà náà lọ́wọ́, ṣùgbọ́n orí ọkọ̀ náà dùn padà. Àwọn ọlọ́pàá tó wà nínú ọkọ̀ tó kẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn lu àwọn Àṣà, ṣùgbọ́n ìbọn wọn ò lè tú irun kankan lára wọn. Wọ́n ṣíná ọkọ̀ wọn, wọ́n sì tẹ̀lé àwọn ọlọ́pàá náà lẹ́yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún àwọn ọlọ́pàá tó wà nínú ọkọ̀ tó kẹ́yìn. Láàárín ìṣẹ́jú àáyá, àwọn ọlọ́pàá tó wà nínú ọkọ̀ tó kẹ́yìn náà wọ́n ti dèrò ọ̀run. Ọkọ̀ àwọn ọlọ́ṣà náà ó gbáwájú ọkọ̀ ọlọ́pàá tó kẹ́yìn náà. Lásìkò náà, òun ni Fọláṣadé ló yin ìbọn wọ́ rẹ̀ lu dẹ́rẹ́bà ọkọ̀ ọ̀hún. Ọkọ̀ ọ̀hún yà bàrà sí igbó, ó sì fi orí sọ igi ńlá kan. Ọkọ̀ náà gbaná lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọkọ̀ méjì tó kù wọ́n ń lọ ní iwájú. Àṣà àti àwọn ọmọ rẹ̀ wọ́n wà lẹ́yìn wọn. Ẹ̀jẹ̀ ti mú dẹ́rẹ́bà ọkọ̀ tó gbé owó náà dódó látàrí ìbọn tí wọ́n yìn fún un ní ikùn. Oró ìbọn náà bẹ̀rẹ̀ sí ní mú un. Ó bẹ̀rẹ̀ sí ní yà kúrò lójú pópó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà tó yá, òyì bẹ̀rẹ̀ sí ní kọ́ ọ lójú. Ọlọ́pàá tó jókòó tì í, ó ń kí i pẹ̀lẹ́ lóòrèkóòrè. Wọ́n dé abúlé kan báyìí. Ọkọ̀ tó gbé owó náà ó ṣàdédé dúró sí lójú pópó. Ayọ̀bámi tó jókòó tì í, ó wo ọ̀nà ọ̀dọ̀ rẹ̀, ó rí i tó ti gbé orí lé stẹ́rìn ọkọ̀. Ó ti dèrò ọ̀run pátápátá. Ayọ̀bámi ò mọ ohun tí òun lè ṣe mọ́.
ó fi ọwọ́ lu dẹ́rẹ́bà ọkọ̀ náà pẹ́pẹ́ ṣùgbọ́n dẹ́rẹ́bà náà ò lè mìíra mọ́. ọkọ̀ ọlọ́pàá tó wà ní iwájú náà ti dúró. wọ́n sáré gbé òkú rẹ̀ jáde lọ sí inú ọkọ̀ ọlọ́pàá tó wà ní iwájú. àwọn ará abúlé náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní péjọ sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. kò pẹ́ tí ọkọ̀ àwọn ọlọ́ṣà náà tó fi bá wọn níbẹ̀. àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́ṣà náà wọ́n gbéná wojú ara wọn. àwọn ará abúlé náà bíi 8 òun ló dèrò ọ̀run lẹ́sẹ̀kẹsẹ̀. àwọn tó kù wọ́n júbẹ̀ ìhòòrò. láàrin ìṣẹ́jú àáyá gbogbo àwọn ọlọ́pàá náà wọ́n ti dèrò ọ̀run. wọ́n gbé òkú dẹ́rẹ́bà tó wà nínú ọkọ̀ kúrò nínú ọkọ̀. Ekun àti Fọláṣadé wọ́n wọ inú ọkọ̀ tí owó wà nínú rẹ̀. wọ́n lọ́rí ọkọ̀ ọ̀hún padà. ọkọ̀ ọlọ́pàá ṣáájú, ọkọ̀ tó gbé owó tẹ̀lé, ọkọ̀ tí àwọn ọlọ́ṣà náà gbé wá ó sì ń bọ̀ lẹ́yìn wọn. Ayọ̀bámi ní ẹ̀lọ́ṣà. àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń sáré tẹ̀lé ara wọn. lẹ́yìn tí wọ́n yí kọ́nà kan báyìí tán, wọ́n tẹ bíréèkì ọkọ̀ lójijì. àṣà wo iwájú, ó sì rí àwọn ọlọ́pàá tí wọ́n ti dí ọ̀nà. gbogbo wọn òun ní ìbọn ń bẹ lọ́wọ́ wọn. wọ́n na ìbọn sí àṣà àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. àṣà sọ̀ nínú ọkọ̀, ó sì yan lọ sí ọ̀nà ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún. àṣà ní ẹ wò mí, ènìyàn tí mo pa ní òní ó ti tó. ẹ kúrò lọ́nà, ẹ jẹ́ kọ́mọ ọlọ́nà ò lọ. ọ̀gá ọlọ́pàá ní arákùnrin, yóò sàn kí gbogbo yín kí ẹ jọ̀wọ́ ohun ìjà yín kí ẹ sì fi ara yín sílẹ̀ fún ìjọba. àṣà bú sí ẹ̀rín, ó ní mo lérò wípé ìwọ ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ ni. èmi eégún burúkú abitapólì lẹ́yìn. àṣà tó ní òun ò bá ìdìfò, ó fẹ́ rí ìjà afẹ́fẹ́ ni. ta ni nínú yín ló lè mú èmi àṣà tó sojú rogodo gbọ́mọ adìẹ? ṣé ìwọ ni àbí àwọn kinní rádaràda wọ̀nyí? kò sí onídìrí tí yóò di orí ikún, bẹ́ẹ̀ ni kò sí télọ̀ tí yóò fawọ ẹ̀fọ̀n tí yóò fi rán fìlà. yímíyímí kò lágbára èyí tí ó fi yí gẹdú. ṣé ìwọ ti rí eku tó pológìní jẹ rí ni? mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ènìyàn tí mo pa ní òní ó ti tó. ẹ kó ara yín kúrò lọ́nà, kẹ́ ẹ jẹ́ kí n rọ́nà lọ. ó yíjú padà, ó sì rìn padà lọ sí inú ọkọ̀ wọn. ọ̀gá ọlọ́pàá pàṣẹ fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ pé kí wọ́n yìnbọn fún àṣà. wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. àwọn ọmọọṣẹ́ àṣà náà wọ́n sọ̀ nínú ọkọ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn padà mọ́ àwọn ọlọ́pàá ọ̀hún. àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní kú, àwọn tó kù wọ́n sì ná pápá bora. ó kù díẹ̀ kí ọkọ̀ tó gbé owó náà kó wọ ìlú Ìbàdàn. wọ́n rí tí wọ́n ṣe àpèjúwe pé kí àwọn ọkọ̀ tó ń bọ̀ kí wọ́n máa yà sí ibì kan. ọkùnrin kan dúró sí iwájú pẹ̀lú àsíá pupa kan lọ́wọ́ rẹ̀. òun ló sì ń sọ ọ̀nà tí àwọn ọkọ̀ tó ń bọ̀ yóò gbà fún wọn. ó sọ fún àwọn àṣà pé kí wọ́n yà sí ọwọ́ àlàáfíà. àṣà ní kò tiẹ̀ sí ìgbà tí àwọn kinní yìí kì í tún ọ̀nà ṣe. èwo ni ọ̀nà eléruku tí wọ́n tún ní kí a yà sí báyìí? lẹ́yìn tí wọ́n yà sí ọ̀nà eléruku náà tán, ọkùnrin tó sọ fún wọn pé kí wọ́n yà sí ọ̀nà náà, ó yọ aṣọ ìnùjú tó wé mọ́ ojú. àṣégà nínú ó kó gbogbo tí wọ́n fi dí ojú pópó náà kúrò. ó sì pe ẹnìkan lórí fóònù. Gani ní wọn ò ní pẹ́ kàn wọ́n lára o. ọkọ̀ tó síwájú wọn tẹ bírèkì lójijì, àwọn tó kù náà sì ṣe bẹ́ẹ̀. àṣà yọ ìgò kúrò lójú, ó sì tẹjú mọ́ iwájú. ó rí àwọn igi tí wọ́n kó dí ọ̀nà tí ọkùnrin kan sì jókòó lé e lórí. ọkùnrin tó jókòó lé igi náà ó kọ ẹ̀yìn sí wọn. ọkùnrin tó jókòó lórí igi ọ̀hún ó yíjú sí wọn. Goríọlá ni. àṣà sọ̀ nínú ọkọ̀, ó ká ọwọ́ kan pamọ́ sí ẹ̀yìn, ó sì rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ Goríọlá. ó kù díẹ̀ kó kàn án lára, òun ló dúró. Goríọlá ní ẹ kú ìrìn, ẹ kú làálàá, ẹ kú ìgbìyànjú. ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ ò bá ti má pa ènìyàn rárá. àwọn tí ẹ pa yẹn wọ́n ti pọ̀ jù. mo mọ̀ pé ó yà ọ́ lẹ́nu bí o ti rí mi. ju gbogbo rẹ̀ lọ, ìpín tèmi òun ni mo wá gbà. ẹ gbé owó sọ̀kalẹ̀ kí ẹ pín ohun tí a fẹ́ pín. àsìkò bá wa ṣọ̀rẹ́. àṣà ní ikú ni ìpín tiẹ̀ lónìí. owó tí baba ńlá bá kú ẹ̀ ṣiṣẹ́ fún òun ló fẹ́ pín àbí? ṣé o mọ̀ wípé mo ti sọ fún ọ pé bí bàtà bá ti ń dún pọnlá ládùn jù, ó ṣetán tó fẹ́ ya ni. mo ní gbogbo mo lè fò síhìn, mo lè fò sọ́hùn pé kó máa kíyèsí kànga. mo ti wádìí rẹ o, mo sì ti mọ ikú tó pa ọ́. òun rèé. ó yọ ọwọ́ tó ká sẹ́yìn náà jáde. àgbọn kan wà lọ́wọ́ rẹ̀. ẹ̀rù bà Goríọlá lẹ́sẹ̀kẹsẹ̀.
ó dìde ó sì sún sẹ́yìn díẹ̀. Àṣá rẹ́rìn-ín. Àṣá ní o fẹ́ sá, àánú ẹ̀ dẹ̀ ṣe mí o, ó dùn mí pé òun ni títán yóò dé bá ọ. Àwọn ọmọọṣẹ́ àṣá náà wọ́n ti sọ̀ nínú ọkọ̀. Àṣá kọjú sí wọn, ó ní àṣé ẹ̀rù a máa ba alágbára náà. Àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n bú sí ẹ̀rín. Àṣá ní n ò ní tètè pa ọ́, n ó jẹ́ kó o ṣẹ̀sín dáadáa nítorí pé o ti ṣe mí lófò púpọ̀ jù. Ó mú àgbọn tó wà lọ́wọ́ rẹ̀, ó nà á sókè, ó sì fọ́ ọ mọ́lẹ̀ ní iwájú Goríọlá. Goríọlá pariwo tòò, ó sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bí ẹni tí iná gbé. Àṣá bú sí ẹ̀rín, ó ní ẹ̀yin ọmọ, ẹ bá mi wá ẹgba tó bá dáa kí ẹ fi dá sẹ̀ríà fún kinní burúkú yìí kí n tó wá ṣèdájọ́ ikú fún un. Ó kúrò lọ́dọ̀ Goríọlá. Àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n ti yọ ọrẹ́ sọ́wọ́, wọ́n sì ti yí Goríọlá ká. Wọ́n gbé ẹgba sókè láti máa nà án. Goríọlá ní èèwọ̀, mo bùrìnbùrìn, mo dégbòje ìlú jòjé, mo bá ìyá arúgbó kan jọ̀kújọ̀kú. Ó pè wọ iṣu kọ sọ́wọ́ ọ̀tún, ó pa ti wùrà sọ́wọ́ òsì, ó pè wọ kókò sáàárín, ó ní kí n wá jẹ, mo lémi ò gbúdọ̀ jẹ. Ó mú ọwọ́ epo fi tọ́ mi lẹ́ẹ̀kẹ́ mi ọ̀tún ìtọ́rọ́rọ́ ìtọ́rọ́rọ́, ó mú ọwọ́ epo fi tọ́ mi lẹ́ẹ̀kẹ́ mi òsì ìtọ̀rọ̀rọ̀ ìtọ̀rọ̀rọ̀. Ìgbà tí mo délé, ìyá ní mo jẹun lóde, mo lémi ò jẹun lóde. Ìyá lòun ó nà mí, mo lé wòsà. Ẹnìkan ò gbúdọ̀ ná babaláwo tó bá gbọ́fá yanáyaná lótú Ifẹ̀ yìí. Wọ́n ní èmi ní í ṣe. Mo ní bẹ́ẹ̀ èèyàn bá ná babaláwo tó gbọ́fá yanáyaná lótú Ifẹ̀ yìí, ohun burúkú a máa já lóhun burúkú, ohun burúkú a sì já lóhun burúkú. Ẹ̀gún ẹ̀wọ̀n aṣubúlẹ̀gún àta, ohun burúkú a máa já lura wọn. Pamẹ́ ń pa ọ́, onípasẹ̀ ojúbu náà rí lura wọn. Lùmí ń lù ọ́, oníkìngbè méjì ń lura wọn lọ́nà odò. Lónìí oníparí kọ̀kọ́ ó tẹnu dùndún wá. Lónìí oníparí gidi yóò tẹnu bàtà jáde. Gbogbo wọn ju ọrẹ́ ọwọ́ wọn sílẹ̀, wọ́n sì sún sẹ́yìn díẹ̀. Goríọlá dìde dúró, ó sì ké sí Àṣá. Àṣá bojú wo ẹ̀yìn, ó sì yà á lẹ́nu láti rí Goríọlá lórí ìdúró. Goríọlá ní ó gbìyànjú ní tòótọ́, ó wádìí ohun àmúṣagbára mi, ṣùgbọ́n ibi tí ìwọ ti sáwó kọ́ ni mo ti sáwó, ọ̀nà méjì sí tiẹ̀. Bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ó ní mo ṣe àfikún agbára mi torí irú yín yìí náà ni. Ìbá má jẹ́ bẹ́ẹ̀, omi ò bá tẹ̀yìn wọ̀gbọ́n ẹ̀mí lẹ́nu. Àṣá yìnbọn ọwọ́ rẹ̀ fún Goríọlá. Ọkọ̀ ọlọ́pàá kan ó ń kọjá lọ lọ́nà márosẹ̀. Dẹ́rẹ́bà ọkọ̀ náà tẹ bírèkì, ó sì kọjú sí ọlọ́pàá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Òkè ní ó dàbẹ́ ni pé mo gbóhùn ìbọn. Káyìndé ní èmi náà gbọ́ ọ̀gá. Ó dá ọkọ̀ padà sẹ́yìn, ó dé ìyànà tí Àṣá àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbà ní ẹ̀ẹ̀kan, ó sì yà sí ọ̀nà náà. Ìbọn tí Àṣá yìn fún Goríọlá náà ó bá Fọláṣadé tó dúró sí ẹ̀yìn rẹ̀. Kàyéfì gbáà òní ọ̀rọ̀ ọ̀bọ̀n tó bá Fọláṣadé náà jẹ́ fún gbogbo wọn. Fọláṣadé bá ẹ̀yìn lọlẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ̀rora. Gbogbo wọn sáré lọ bá Fọláṣadé ní ibi tó ṣubú sí. Goríọlá lọ tààrà sí ibi tí ọkọ̀ tó gbé owó náà wà. Ọkọ̀ mìíràn dé, ó sì páàkì sí ẹ̀yìn rẹ̀ pẹ́kípẹ́kí. Gàníṣọ̀ nínú ọkọ̀ tó páàkì sí ẹ̀yìn rẹ̀ náà. Goríọlá ṣàkíyèsí wípé ibi ààyè tí owó náà wà, ó wà ní títìpa. Ó nawọ́ sí àgádágodo tó wà níbẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní pe àyájọ́ báyìí pé ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbẹ̀yìn àràmọ̀ǹdà tí kọ́mọ nífọ̀ ojú àlá, amẹ́mí, agbẹ̀mí, wá gbẹ̀mí àgádágodo yìí fún mi. Ìdákùdánirin dá, ìgbàkúgbàlẹ̀ tó gbà, kórí ó yọ, kídìí ó jò. Àgádágodo náà ṣí lẹ́sẹ̀kẹsẹ̀, ó ṣí inú ọkọ̀ náà sì kún fọ́fọ́ fún owó. Ó wo Gàní, ó sì bú sí ẹ̀rín, ó ní iṣẹ́ ti yá Gàní. Wọ́n ti já owó náà sínú ọkọ̀ tiwọn tán láàrin ìṣẹ́jú àáyá. Ọkọ̀ náà ti lọ kí Àṣá àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn tẹ̀lé ọkọ̀ ọ̀hún. Lẹ́yìn tí ọkọ̀ náà lọ tán, wọ́n padà sí ibi tí Fọláṣadé wà. Wọ́n ń fà á lọ sí inú ọkọ̀. Òkè àti Kẹ́hìndé gbọ́ ìró ìbọn tí wọ́n ń yìn tẹ̀lé Goríọlá àti Gàní. Wọ́n rí i pé àwọn ti súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n páàkì ọkọ̀, wọ́n sì ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ síbi tí wọ́n ti gbúròó ìbọn náà. Wọ́n yọ sí àwọn Àṣá lójijì, wọ́n sì pàṣẹ pé kí gbogbo wọn kí wọn ó ká ọwọ́ wọn sókè. Gbogbo wọn fi Fọláṣadé sílẹ̀, wọ́n sì ná pápá bora. Òkè kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí Fọláṣadé lọ́wọ́ pẹ̀lú bó ti ń jẹ̀rora tó. Ó fà á lé Káyìndé lọ́wọ́, Káyìndé sì mú un lọ sí ibi tí wọ́n páàkì ọkọ̀ tiwọn sí. Òkè lọ sí ibi tí àwọn ọkọ̀ tó kù wà,
ó sì bẹ̀rẹ̀ sí ní ya àwòrán wọn. Lẹ́yìn tó ya àwòrán náà tán, ó bá ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù kó tó kúrò níbẹ̀. Báyìí òun ni náà ló tún bo ìtàgé. Ìran 43 òun ni mo wà báyìí. Ìrònú dorí àṣà àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ kodò. Wọ́n ń fi ọwọ́ họrí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹkùn ní, ọ̀gá, a ní láti tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Omi gbígbóná kò gbúdọ̀ pẹ́ lẹ́nu, bẹ́ẹ̀ lọ́wọ́ ò gbúdọ̀ pẹ́ nísà ejò. Bí ọwọ́ ìyá bá tẹ Fọláṣadé, kò ní pẹ́ máa kà bòròbòrò. Bí ó bá sì ti lè tọ́ka wa pẹ́rẹ́, a dèrò ẹ̀wọ̀n nìyẹn o. Àṣà fi ẹ̀gbẹ́ ojú wo ẹkùn, ó pòṣé, ó ní adúrú owó tùùlù yẹn. Paramọ́lẹ̀ ní, ọ̀gá, ẹ̀wọ̀n ló ń bọ̀ yìí o. Ṣé ẹ mọ̀ wípé obìnrin ò nínú àákú ọ̀rọ̀ sí? Ó dá mi lójú tó àdá pé àwọn agbófinró yóò ti máa fi imú fínlẹ̀ kiri lórí bí wọn ó ṣe rí àwa náà mú báyìí. Ẹnìkan kan ilẹ̀kùn ní ìta, gbogbo wọn ta gìrì níbi tán wà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ara wọn lójú. Paramọ́lẹ̀ sá wọ inú ilé lọ ní tirẹ̀. Ẹkùn lọ sí ilẹ̀kùn. Àwọn ọlọ́pàá méjì òun ló wà lẹ́nu ọ̀nà. Jẹnẹjẹnẹ bá gbogbo wọn. Wọ́n fẹ́rẹ̀ lè tọ̀ sí ṣòkòtò. Ọlọ́pàá kìíní ní, ẹ jọ̀wọ́, ṣé ibi ni ilé olówó jẹun jẹ́jẹ́? Ẹkùn ní, rárá, ẹ máa tọ ọ̀nà yìí lọ sí ìsàlẹ̀ lọ́hùn-ún. Ẹ ò rí igi ọ̀dán rẹ̀gẹ̀jẹ̀ kan báyìí, kí ẹ béèrè níbẹ̀. Ọlọ́pàá kejì ní, ẹ ṣeun, àdúpẹ́. Àwọn ọlọ́pàá méjèèjì pẹ̀yìn dà. Ẹkùn gbé ọwọ́ lé àyà, ọkàn rẹ̀ ti fò lọ. Ẹkùn ní, àyà mi padà wá gbowó wá gbọmọ. Àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí. Àṣe búburú ó kó ara fún. Ènìyàn tó bá ṣe ohun ètùfù, ó ti di dandan kó kíyèsẹ́yìn kùlé. Ṣé ẹ ti rí ohun tí mò ń wí báyìí? Torí mo wí títí ẹ ò já ọ̀rọ̀ mi kúnra. Bí ó bá mà kú ọwọ́ kan àdán tèmi, àdán mi ó fi rọgí o. Àṣà mú kọ́kọ́rọ́ ọkọ rẹ̀, ó sì bínú jáde lọ. Àwọn ọmọ iṣẹ́ rẹ̀ wọ́n ń wò ó bó ti ń jáde lọ. Ẹkùn ní, ṣé ẹ ti rí ohun tí mò ń wí báyìí? Gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yìí kò wọ ọ̀gá létí. Owó, owó sáá ni. Bẹ́ẹ̀ ènìyàn tó bá fomi jẹ̀bà ní mọ rírì ọbẹ̀. Ibi tí Fọláṣadé wà báyìí, òun yóò ti mọ iyì kí ènìyàn ó wà lómìnira. Àmọ̀ràn mi sí gbogbo ẹni tó bá létí àti gbọ́ ni pé kí àràbà kó wá yín kó tètè lọ tún ara mú báyìí, torí odò ti ń gbá rèrè lọ. Báyìí òun ni iná ló tún bo ìtàgé. Ìran 44 òun ni mo wà báyìí. Babaláwo àti àṣà òun ni wọ́n jọ ń sọ̀rọ̀. Babaláwo ní, ó sọ pé ó tún gba gbogbo owó náà lọ. Àṣà ní, pátápátá. Babaláwo ní, ó sì dá ọ lójú pé ọmọkùnrin ọ̀hún ni. Àṣà ní, ìbéèrè yín ti sú mi o. Irú ìbéèrè wo lẹ̀ ń bi mí gan? Mo wá lè rí erin tán kó tún di ẹ̀lírí mọ́ mi lọ́wọ́ bí? Babaláwo ní, ó sì lo ohun tí mo fún ọ bí mo ṣe ní kó o lò ó. Àṣà wo babaláwo náà ní ìwòkuwò. Àṣà ní, mo lò ó. Babaláwo ní, iṣẹ́ burúkú kan sì ń bẹ tí wọn ò bá ní ká lò fún un. Bí a bá lò fún un, kódà kí òun gangan gbóná ju ẹgbẹ̀jì lọ, dandan ni kó di òkú ọ̀run. Ṣùgbọ́n èròjà rẹ̀ ò sí nílẹ̀ báyìí. Inú bẹ̀rẹ̀ sí ní bí Àṣà, ṣùgbọ́n ó gbìyànjú láti má jẹ́ kí ìbínú rẹ̀ hàn. Àṣà ní, ẹ wò mí bàbá, bí ebi bá ń pa ni ká wí. Ìwọ ni bó bá kọlù mí, wọn ó gba iṣu ọwọ́ rẹ jẹ. Bó bá jẹ́ owó lẹ fẹ́, kí ẹ wí báyìí. Ó kó owó díẹ̀ jáde, ó sì kó fún bàbá náà. Babaláwo ní, ó káre. Ìwọ mọwọ́ wẹ̀, òun náà ló jẹ́ kí o lè máa bá àgbà jẹun. Fún mi ní nǹkan bí ìṣẹ́jú 5, a ní láti jọ dé ibì kan. Iná bo ìtàgé. Iná bo ìtàgé. Ibo ni babaláwo náà àti Àṣà, ibo ni wọ́n fẹ́ jọ lọ? Ṣé agbára wọn ṣé yóò ká gorí ọlá báyìí? Kí ni ó gbẹ̀yìn Àṣà? Kí ni ó gbẹ̀yìn gorí ọlá? Ẹ wò mí. Ẹ tí ì rí nǹkan kan, ìwé náà ti ń débi tó lápẹ̀rẹ̀ báyìí. Ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí ná. Bó bá wu Ọlọ́run Olódùmarè, a tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá a dé. Ẹ má gbàgbé o láti subscribe sí YouTube channel mi bákan náà. Ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi kẹsì máa share. Lágbára Olódùmarè àní ṣúra wa o. Èmi a máa sọ wípé orí ń fáwọn ohun ẹ̀dọ̀ ń dògbìn òtútù ìmẹ́jà alálẹ̀ odò ẹnìkan yẹn kó dídí mọ̀dẹ̀kú rọ̀jú. Ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí, òun ni wọ́n tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà láṣẹ Olódùmarè. Kó tó dìgbà náà, ẹṣin ńlá ó máa gùn sáwó. Ó dìgbà kan náà.